moi, Moukaram Kousonda, ensemble avec toute l'équipe de la 22e circonscription électorale, je choisis le travail, la loyauté, la victoire du bloc républicain. gbólóhùn ìṣíde náà rè láti ẹnu honorable Kousonda Moukaram Ajibade ṣojú ọmọlẹ́gbìmọ̀ aṣòfin Títílayọ̀ Àjàyí pẹ̀lú ìkúnwọ́ láti ọwọ́ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ àti olóyè Odùbí Akeem tí gbogbo èyí mọ̀ sí Àgánrán nílẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti àdúgbò Sómùdé ìlú Ìpòbẹ́ níbi tí wọ́n ti ṣíde fún ìpolongo ìbò fún ẹgbẹ́ olóṣèlú ẹgbẹ́ ẹlẹ́sìn. lásìkò tó ń sọ̀rọ̀ honorable Kousonda Moukaram Ajibade rọ gbogbo àwọn tí ó wà ní ìkàlẹ̀ láti mọ̀ pé ẹgbẹ́ ẹlẹ́sìn òun náà ni ẹgbẹ́ tí àwọn ṣetán láti gbé àsíá rẹ̀ sókè kí gbogbo ọmọ ìlú kí wọ́n ṣe àtìlẹ́yìn fáwọn láti lórí àga ìṣàkóso níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ àti láti délé ìgbìmọ̀ aṣòfin lẹ́kùn ìdìbò 22. ní kété ìgbà tí ọ̀rọ̀ yìí tí ó ń jábọ̀ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin honorable Kousonda Moukaram Ajibade ẹgbẹ́ gbólóhùn láti ẹnu wọn. péjọ sílé ìwé Òṣòmù ọ̀nà Hallelujah l'Ìpòbẹ́ lẹ́nìí láti ṣe lancement officiel campagne électorale ti 22e circonscription électorale. nọ́nà ọ̀rọ̀ wa à ń sọ pé commune méjì Ìpòbẹ́ pẹ̀lú Kétu ní jẹ́ 22e. donc campagne náà bẹ̀rẹ̀ lẹ́nìí fún ọ̀sẹ̀ méjì gbáko. ǹjẹ́ àtọrọ lọ́wọ́ ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà ipe ẹṣin funfun òun náà ni wọn kó yọ̀wé fún nítorí ọdún mẹ́wàá yìí Patrice Talon ṣe líbẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìn rí èyí dá púpọ̀ lílu náà àti gba òmìnira kò sí ìjọba kan yóò ṣe títí tó Patrice Talon kò sí ìjọba kan yóò fa pòtó wọ gbogbo àdúgbò gẹ́gẹ́ pé ìjọba yà ń bá lọ lọ́wọ́lọ́wọ́ élection yà ń lọ ní 11 janvier 2026 élection mẹ́ta papọ̀ ni nítorí élection communale yẹn òun náà lọ fẹ́ jẹ́ kán yan délégué tó tọ́ wọn sí gbogbo ìlú délégué ó bá wọlé ìlú ẹ̀ ká bá dára fún ọmọ ìlú òfin gbá wọn lẹ́yìn láti tọ́gbé délégué yóò bá ti wọlé rí ẹ̀yẹ nísìnyí mẹ́nà bí délégué náà kò bá ṣe déédéé fún ọmọ ìlú ni a bá fẹ́ pààrọ̀ ẹ̀ òfin tọ́gbá wọn lẹ́yìn donc élection kẹ̀sùn yẹn náà lọ fẹ́ yan conseiller wọn yé ń fẹ́ lọ fúti mairie ìyọ́tọ́kùn li ti député ìjọ kan náà 11 janvier náà lé gbogbo ẹ̀ donc là ń tọrọ lọ́wọ́ gbogbo ọmọ ìlú lápapọ̀ ipe ẹṣin fufu yà ń sọ lójoojúmọ́ náà òun lè gbogbo wa ká tẹ̀ sójú ẹ̀. fún ọmọ Ìpòbẹ́ lápapọ̀ ẹ̀rí fọ̀rí láti ọdún márùn-ún wa lọ láti bẹ̀rẹ̀ sí rìnrìn àjò ìyé orúkọ Ìpòbẹ́ bẹ̀rẹ̀ sí jáde ìyá ń gbéṣẹ́ takuntakun wọn kàn ṣe à ń fẹ́ kí ṣàtìlẹ́yìn fún wa fún iṣẹ́ náà kó lè tẹ̀síwájú fún gbogbo population Ìkétu à ń fẹ́ kí ṣàtìlẹ́yìn fún wa fún ẹgbẹ́ ẹlẹ́sìn kọ́tọ́ gba mẹ́rin Ìkétu náà pàápàá fún iṣẹ́ dáadáa yẹ́rin l'Ìpòbẹ́ níbi kó lè bá ní lọ́wọ́ l'Ìkétu náà lóhùn ẹ ti ká papọ̀ ká dìbò fún ẹgbẹ́ ẹlẹ́sìn. ní kété ìgbà tí wọ́n ṣíde fún ètò ìtàn onírúurú àwọn ọkọ̀ ló bẹ̀rẹ̀ sí ní jáde tí wọ́n fi mọ́nà ìyànà ìtọ́wé láti lọ gbá àwọn ẹgbẹ́ obìnrin tó wà ní ìyànà ìtọ́wé agbègbè Onígbòlò nílùú Ìsàbà láti bá wọn sọ̀rọ̀. ọmọlẹ́gbìmọ̀ aṣòfin honorable Kousonda Moukaram Ajibade pẹ̀lú ìyàlẹ́nu ńláńlá èyí tí ó rí tí àwọn ènìyàn náà ṣe pọ̀ tó tí wọ́n sì ń dúró dè wọ́n láti wá bá wọn sọ̀rọ̀ kí ó tó di pé wọ́n tẹ̀síwájú lọ sílùú Kétu. alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ náà pẹ̀lú kò ṣàìtó bá wọn tí wà ní agbègbè ọ̀hún sọ̀rọ̀ láti fi hàn pé ibì kan ṣo táwọn ń lọ òun náà làwọn ń lọ torí ẹgbẹ́ ẹlẹ́sìn nìkan náà ni ó lè ṣe é. ní kété ìgbà tí wọ́n parí ètò wọ̀nyí wọ́n mọ̀nà ti ìlú Kétu láti lọ tẹ̀síwájú fún ohun tí ó ń lọ ńbẹ̀. Kásùmù ìṣúná ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV Abudu Ọ̀làníjà ló kó ìròyìn náà jọ.